àti ilẹ̀ òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn èèyàn aláàmúlò kan ẹni lómi. Gbogbo Yorùbá sì wà dákẹ́ nítorí àwọn ọba àti kan àgbààgbà Yorùbá á sì sọ̀rọ̀. Àwa dárọ̀ náà dá Sunday Igboho nìkan. Tẹ́nà ọba Yorùbá ò bá ti jọ, ẹnu Yorùbá ò lè jọ. Ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ, kọ́ má bá mọ̀dé abájọ wa. Ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa, òye wa. Níṣe náà brainwash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa. Náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa. Yorùbá ẹ ti ń sùn, àní ẹ yé sùn. Ó yẹ ẹ jí máa sùn, kọ́ má padà mú wa ní rógùn èṣù. Torí ogun ń bọ̀ ogun, ẹ tètè ta múra o. Ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba. Ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Kàn yé pa àwọn èèyàn wa lójú yín. Ẹ jẹ́ kó bá padà sáyé ọba, káṣe kan lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba, ṣebí yẹn gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé. Yorùbá ẹ ti ń sùn, àní ẹ yé sùn. Ó yẹ ẹ jí máa sùn, kọ́ má padà mú wa ní rógùn èṣù. Torí ogun ń bọ̀ ogun, ẹ tètè ta múra o. Ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá ìjà yìí kìí ṣe ìjà Sunday Igboho ṣá nìkan, ìjà gbogbo Yorùbá. Ó yẹ dìde ẹ̀yin alágbára, àsìkò ti tó. Wọn kì í sọ fáfọ́jú pójú ń rọ̀, òun kan máa mọ̀. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ, ẹ já gbómi lákàánú. Ìgbọràn sàn jẹbọ rírú, ẹ jẹ́ kójú àlà tó rẹ̀ ó dúdú. Kò sẹ́nibọ̀dì tó lè rínú, Yorùbá ló dalẹ̀ jù, ẹ má fi bínú. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá, gbogbo Yorùbá. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin fẹ́ yọ yín nínú òkun lẹ̀ ń gbógun tì. Ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Túndé Ìdí Àgbọn. Ẹ̀rù yìí tó ra ìjọ wo wà ní Yorùbá máa gbọ́n. Ẹ̀rù yìí tó ra Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn. Ẹ̀rù yìí tó ra dépò òun yìí kákó lóko ẹrú ni. Ẹ̀rù yìí tó ra ọmọ aláṣọ wa ń wá kìsà ó tún fẹ̀yìn. Ẹ̀rù yìí tó ra ọmọ ẹlẹ́ran wa ń jẹkùn ó tún dunnú. Ẹ̀rù yìí tó ra gbogbo kan tó lè ṣàǹfààní fún wa náà ti kó lọ. Ẹ̀rù yìí tó ra ó yẹ dídí. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì. Mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Dr. Zabby Talk Show, ayé ọpẹ́ yọ̀ṣẹ́ yọ̀lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ̀ fún wa ní. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní. Ìpè ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Àwọn ọmọ kóòtù òjíire. Àwa ọmọ tí Ọlọ́run sọ wípé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Tọmọ kóòtù òjíire ni. Alágbára lọ́lọ́run. Alágbára ni Ọlọ́run. Ẹ bá mi gbé Ọlọ́run tóbi. Títóbi fún wọ Ọlọ́run. Àwa ni Ọlọ́run fún ní agbára. Òyìnbó oh my God. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire. Kò ń ṣe àwa Ìjẹ̀bú nìkan ló yẹ ká máa ní oríkì yẹn. Ní pé ọmọ ní ohun tó yìnbó ní nílé. Ṣé mo pa àwa Ìjẹ̀bú la ní oríkì yẹn. Ọmọ ní ohun tó yìnbó ní, òun ni Ọlọ́run ṣe ìran àwọn ọmọ kóòtù òjíire. Gbogbo wa pátápátá bó ṣe lè nǹkan kó jẹ́ gẹ́gẹ́ bá ṣe bá nínú ìtàn. Kò sẹ́ni títàn ò dàrú mọ́ lọ́wọ́, àtàwọn òyìnbó àtàwọn oníkálukú tuntun ẹ̀ ṣe ni wípé ìran wa Ifẹ̀ òun láti wá láti tàn kákàkiri. Oníkálukú ló ní history ẹ̀ tiẹ̀. Wípé gbogbo wa ni ọmọ a ní ohun tóyìnbó ò ní lé. Bọ́kàn jẹ́ wípé ìkọ́jù kan lọ ni.
táwa Ìjẹ̀bú ó ju ti gbogbo ìlú tó kù lọ nǹkan tó yẹ jẹ́ pé àwa la ní oríkì yẹn àwa la ní oríkì yẹn nìyẹn. Kí ni mo fẹ́ lò ń bẹ̀ yẹn ni wípé Ọlọ́run ló fún wa lágbára wípé káwọn bàbá wa kán gbójú sókè báyìí kán ní oòrùn ibi tó ràn dé ìdúró ń bẹ̀. Òjò tó rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ibi tó rọ̀ dé yẹn má tún rọ̀ mọ́ kò ń ṣèsìn tún lọ sápá bòmíì. Ọlọ́run ló fún wa àwa kọ́. Gbogbo ẹ̀ pátápátá wọ́n ti fi àìmọ̀kànmọ̀kàn wọ́n ti ní ká kó sọnù wípé kò dáa. Báwo la ṣe ní máa pa tú méje tọ́dẹ ń pa nínú igbó tó bá jẹ́ wípé àwọn pípù yìí hàn wá dà wá láàrin rú. Hàn wá sọ wípé àwọn ancestors ti wa ká máa gbé wọn ṣépè. At the end of the day ẹ wojú ilẹ̀ ẹ wẹnu ọkọ́. Ìyá mi àti bàbá mi ẹ má jẹ́ kí n wọnú ẹ̀mí lọ. Èyí tá a gbé wá ní ọjọ́ títí òní. Ọlọ́run ànírọ̀rọ̀ ẹkún ní agbára lọ́wọ́ Ọlọ́run ànírọ̀rọ̀ ẹkún bọ̀ omi jábọ́ lójú mi omi jábọ́ lójú mi bọ̀ máa mú mọ́ra ká ní mo ti ṣe lábẹ́ aṣọ omi jábọ́ lójú mi èmi nìkan omi ìgbà tí mò ń wò mo rí pé oh my god but ìgbà míì wà tí nǹkan ò bá bàjẹ́ kò ní ṣe kí ni kò ní da tàbí wà náà ṣe máa ń sọ yà àpẹẹrẹ ni wípé everything sìn ó máa padà bẹ̀rẹ̀ sí ní máa wà òkè lágbára lọ́wọ́ Ọlọ́run bá ifẹ́ kó rí nìyẹn. Now ẹ jẹ́ ká sáré lọ pápápá mo kí gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí ọ̀rọ̀ charity wa ọwọ́ wa ní kànsàrẹ̀ àpò àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa share ètò wa àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń ju àwọn short video sí wa wípé ká fi máa ṣe àgbéyẹ̀wò lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní ṣẹ̀yìn náà lẹ́yìn nìkan èmi náà wà níjọra mi lójú mi ò ní ṣìwé ẹ̀yin náà ò ní ṣìwé gbọ́ lágbára ní ọwọ́ Ọlọ́run ẹ ṣé gan ni God bless you mú kẹ́yìn ìyá mi mú kẹ́yìn bàbá mi lẹ́ẹ̀kan sí one love. Now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí nǹkan tí sísà wa olóríire yìí tún sọ. Èmi rò pé àwa nìkan là ń sọ wípé ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́. Mo yìí sọ nínú family meeting kan tí mo ṣe online lánàá. Ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́ ẹ má sọ wípé Nàìjíríà wọlẹ̀ Yorùbá nation dìde kò sí nǹkan kan tá lè ṣe àṣẹmí nìkan kọ́ ni mo ń campaign káàkiri. Ibi tí mo ti sọ ní àná tó bíi mẹ́ta nínú meeting ni mò ń sọ bí ìgbà tèmi náà ń ká mo wá rí eléyìí tí mo ní wow kò ń ṣèmi nìkan o ìyẹn ló fi jẹ́ pé tó bá ro ní pé o fẹ́ ṣe business kan máa rò wípé wọ́n nìkan ni tètè ṣe kí ni tètè bẹ̀rẹ̀ tó bá ló fẹ́ ṣe nǹkan kan ìwọ nìkan kọ́ tètè bẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tí àwa ń sọ lórí wípé àwọn wo ló kó bá wa lórí ìrìn àjò yìí sísá yóò kì í ṣe òun ò sọ pé òun àmọ́ bóyá àmọ́ ibi tó dúró sí náà àmọ́ ipò ti bú àwa tí à ń ṣe tá à ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ká kúrò lóko ẹrú nígbà kan rí bọ́ àmọ́ ibi tán dúró sí bọ́ ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu wọn ó possible kan pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ bọ́ mi ò wá ní jẹ́ kó pẹ́ oore kan tẹ máa ṣe ní wípé ẹ jẹ́ ká sáré pin ẹ jẹ́ ká share ẹ̀yin náà ẹ fi comment tí yín sílẹ̀ ẹ dẹ̀ bá wa like ètò yìí God bless you tó bá jẹ́ nígbà àkọ́kọ́ welcome on board God bless you one love. Gbogbo àwọn ọmọ tí yín ń sanra ará àwọn ọmọ yín wọ́n sanra wọn ò rù wíṣí mi. Tọ̀wọ̀tọ̀wọ̀ mo rò pé fídíò yìí máa dọ́dọ̀. We are suffering. Almighty God, we are suffering. Have mercy. Enough is enough. Oh. Almighty God, hey, please have mercy. Ṣàánú, Ọlọ́run yanu ṣàánú. Àjẹ̀bí, àríbì kankan sá sí. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí orúkọ Jésù Kristi ẹ ṣàánú fún wa ẹ jẹ́ ara àánú gbà ẹ ṣàánú orílẹ̀-èdè wa ẹ ṣàánú ẹbí wa ẹ ṣàánú ìjọ Ọlọ́run ẹ ṣàánú wa gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan Olódùmarè ẹ ṣàánú o Ọlọ́run ìyanu ẹ ṣàánú o ẹ sọ òkùnkùn wa dì mọ́lẹ̀ Ọlọ́run ìyanu ìnira yìí ti pọ̀ jù olùdáǹdè ẹ ṣàánú ẹ foríjì wá ẹ jọ̀ọ́ ẹ sọ òkùnkùn wa dì mọ́lẹ̀ gbogbo àwọn tó ń tẹ̀ wá mọ́lẹ̀ àwọn tó ń rẹ́ wá jẹ ẹ ṣàṣàánú
ọlọ́run olódùmarè ẹ ṣàánú àjẹbí o àjẹbí o àwa ló jẹ̀bi o àwa ló jẹ̀bi o olódùmarè àjẹbí àwa la múnú yín dùn ó ní wàhálà fi dé dípò ká sọ pé ẹ jọ̀ọ́ níṣẹ́ là ń sọ pé ń bo lọ́lọ́run ọ̀hún wà ń bo lójú ẹ̀ wà kí ló dé tó ń wo gbogbo ilé. bàbá Adébóyè mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo rò pé fídíò yìí máa dọ́dọ̀ yín mi ò disrespect yín o mi ò dé tó bẹ́ẹ̀ láti yájú sí yín ṣùgbọ́n mo kàn fẹ́ sọ àwọn nǹkan kan ẹ bá wa gbé ẹnu kúrò lórí ọ̀rọ̀ Nàìjíríà pé kán máa pray fún Nàìjíríà ẹ má bá wa gbàdúrà fún Nàìjíríà mọ́ bẹ́ẹ̀ ni bàbá ẹ má bá wa gbàdúrà fún Nàìjíríà mọ́ ẹ yé bá wa gbàdúrà fún Nàìjíríà ẹ yé fi ẹ̀rù sí ara àwọn tó ń tẹ̀lé yín lọ́kàn. Number one, ẹ sọ wípé ẹni à ń jẹ ìyà ẹni ìyà ń jẹ gbogbo wa bàbá ìyà ò jẹ yín o ìyà ò dẹ̀ jẹ àwọn ọmọ yín ìyà ò jẹ lékè ìyà ò dẹ̀ jẹ àwọn ọmọ yín yòókù ṣé ọmọ yín tó wà l'Amẹ́ríkà ń bí tó likely ó yẹ pé bóyá kò ṣiṣẹ́ òun àtọkọ ẹ̀ tó yẹ pé wọ́n wà in charge of church ṣé tó ń gbé ilé tó tóbi gan l'Amẹ́ríkà ń bí ṣé àwọn nìyà ń jẹ ìyà ò jẹ yín o bàbá ìyà ò dẹ̀ jẹ àwọn ọmọ yín ilé yín tó wà ní Ìfẹ́wàrà Mount Carmel yín yàrá kọ̀ọ̀kan tó bá fẹ́ rẹ̀ǹtì ẹ̀ 20,000 naira ni wọ́n máa san as at years ago mi mọ ìtàn san sìn ìyà ò jẹ yín bàbá ẹ ní àwọn a lot of people tó ń fún yín lówó ẹ dẹ̀ ní àwọn èèyàn lot of people tí wọ́n ń fún yín ní nǹkan so ìyà ò jẹ yín ẹ̀yin tẹ́ ní private jet ni ìyà ń jẹ bàbá ẹ má sọ pé ìyà ń jẹ yín ẹ ní ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà ẹ ní ìyà ń jẹ àwọn tó wà lábẹ́ yín ókè àdúrà tẹ́ ń gbà yìí ṣé kò yẹ kó ti gbà látọjọ́ yìí ẹ fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ mo ní àdúrà tẹ́ ń gbà kò yẹ kó ti gbà ẹ̀yin tí yẹ pé ẹ wà in charge redeem lẹ́ni ìyà ń jẹ ìyà ò jẹ yín àwọn tó ń tẹ̀lé yín àwọn ni ìyà ń jẹ ìyẹn ìkíní ẹlẹ́ẹ̀kejì bàbá ẹni àjẹ̀bí ẹni Ọlọ́run dáríjì wá torí àjẹ̀bí kí la ṣe as a people kí ni ẹ̀ṣẹ̀ wa sí Ọlọ́run kí lọ́lọ́run sọ pé a ṣe fóun tá fi jẹ̀bi mo ń béèrè ní o bẹ́ ṣe ń bá Ọlọ́run mu tíì tẹ́ ṣe ń bá sọ̀rọ̀ lọ́sàn-án lóru ní alẹ́ láàárọ̀ láti bíi 40 years ago tẹ́ ti ń gbàdúrà fún Nàìjíríà ó yẹ kọ́lọ́run ti sọ fún yín pé nǹkan báyìí òun la ṣe fóun tó fi jẹ́ wípé Nàìjíríà instead tó máa lọ síwájú reverse ló ń wọ̀ in fact ayé reverse Nàìjíríà gan ó bẹ́tà dànù kan tá à ń rí nísìn ní ayé àtijọ́ in the 70s in the 80s àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n ń jẹ oúnjẹ gidi ọmọ mẹ̀kúnnù ń jẹ yín wọ́n á jẹ yín wọn ò ní jẹ́ tán wọ́n á dà yókù nù ọmọ mẹ̀kúnnù mu milk ọmọ mẹ̀kúnnù mu Milo ní ayé àtijọ́ ayé ìsìn ọmọ mẹ̀kúnnù ò lè mu Milo so ayé Nàìjíríà ò tiẹ̀ rìvásì àmọ́bi tó wà kò yé gbogbo wa bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ tó tí Ọlọ́run ṣe ń bá yín sọ̀rọ̀ tó ó yẹ kó ti sọ fún yín nǹkan tó ṣẹlẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ wa lọ́dọ̀ Ọlọ́run bàbá ẹ fíìlì nǹkan tó ń ṣẹlẹ̀ kò kàn yín ẹ má bínú sá o mi ò yájú sí yín ìyà tó wà ní Nàìjíríà ò kàn yín kò kàn àwọn fámìlì yín kò kàn àwọn ọmọ yín àwọn tó kàn ní àwọn tó ń tẹ̀lé yín àwọn ló kàn ẹ dẹ̀ ní láti sọ nǹkan tó ń fẹ́ gbọ́ òun làdúrà tẹ́ gbà yìí àwa ò jẹ̀bi irú èmi àtàwọn ọmọ mi ò jẹ̀bi Ọlọ́run tẹ́yìn bá táwọn tó wà lẹ́yìn yín bá jẹ̀bi Ọlọ́run ẹ má sọ wípé a jẹ̀bi ẹ̀bi kí la ṣe kí lẹ̀ṣẹ̀ wa kí ni èèyàn ń ṣe láyé tí tá a ṣe kí ni ò yẹ ká ṣe gẹ́gẹ́ bí èèyàn tá a ṣe tọ́lọ́run fi wá ní pé òun fẹ́ máa dá sẹ̀ríà fún wa in other words ẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ló ń fìyà jẹ wá ní Nàìjíríà kì í ṣe Ọlọ́run àwọn olórí ta ní náà ń fìwà ìyà jẹ wá bàbá ẹ fèsì àwọn tó ń fìwà jẹ wá gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti ń lọ síbi sàárè tí ò yẹ kó bẹ̀rù ikú láti sòótọ́ ọ̀rọ̀ ẹ má ní wípé a jẹ̀bi rárá rárá. ìgbà tí ẹ wá ń sọ ń sìn pé àánú o Olúwa àánú o àánú o ṣé àánú ni wọ́n fi tọ̀ Amẹ́ríkà ṣé àánú náà ti fi tọ̀ UK àánú náà fi tọ̀ Canada Germany Norway Netherlands gbogbo àwọn ìlú bẹ́ẹ̀ yẹn even Rwanda lẹ́gbẹ̀ẹ́ wa ṣé àánú náà fi ń tò Rwanda tó wà láfíríkà lọ́dọ̀ tiwa tó ti ń lójútùú
South Africa táwọn ọmọ wa ń sá lọ ṣé àánú náà fi tò? Èwo làánú àánú kí ló dé tọ́lọ́run yín rorò tó jẹ́ pé a gbọ́dọ̀ máa pariwo lójoojúmọ́ bá dẹ̀ ṣe ń pariwo tó àárí solution. Bàbá ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́, wọn ò fi àánú tó lù. Ìgbà tẹ́wà as a young man a lè sọ pé àgbà ló ń ṣe yín sìn, ẹ ti ń gbàdúrà yìí ti pẹ́ nígbà tójú wa dúdú. Tẹ̀mà lólúwa àánú o, fàánú gba Nàìjíríà o, àánú là ń tọrọ fún o, àwa náà máa bá yín fẹ̀ fún gbà yẹn. À fẹ̀ fún títí tí gbogbo wọn wá há tá máa fi padà sílé láàárọ̀ ọjọ́ kejì. Ọ̀tọ̀ ní kẹ́ sọ pé praying for Nigeria 2 weeks tá máa gbàdúrà gbogbo wọn wá há ṣe la máa gùn tọ́rùn tí wá ń gùn. Gbogbo àwọn ọmọ tí yín ń sanra, ará àwọn ọmọ yín wọ́n sanra, wọn ò rù, which means wípé wọn ò gbàwẹ̀ nígbà táwa ń gbàwẹ̀. Àánú yẹn tá ti wá ń pariwo yẹn kò yẹ ká tí ì rí. Àánú kọ́nà fi ń tòlú. Ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́ sà. Ẹ jọ̀ọ́ with all due respect, a fẹ́ àdúrà yín, ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́. Bàbá, a sí nínú òkùnkùn ní Nàìjíríà. The only òkùnkùn tó wà ní Nàìjíríà òun ni tí NEPA bá mú lọ. A sí nínú òkùnkùn ní Nàìjíríà. The only òkùnkùn tí a ní òun ni tí NEPA tán bá paná pí tán tún tán. That is the only òkùnkùn tá a ní. A sí nínú òkùnkùn. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ẹni kọ́lọ́hún gbà wá lọ́wọ́ àwọn tó ń tẹ̀ wá mọ́lẹ̀, àwọn òwò ló ń tẹ̀ wá mọ́lẹ̀ tẹ́rù ń bá yín tẹ̀ lè sọ. Ó kọjá àwọn olórí wa bíi Buhari, bíi Tinubu, bíi àwọn tí wọ́n tẹ̀yìn náà ń bá jẹ, tẹ̀ ń bá mu, tẹ̀ fi ń lọ sí State House, from one State House to another State House, from one State House bẹ́ẹ̀ ṣe ń lọ sí Kogi lẹ́ ń lọ sékìtì, bẹ́ẹ̀ ṣe ń lọ sékìtì lẹ́ ń lọ sí Yobe, bẹ́ẹ̀ ṣe kúrò Yobe ẹ gba Nasarawa lọ, tẹ́ bá kúrò Nasarawa ẹ gbọ́ Ọ̀yọ́ State lọ, tẹ́ bá kúrò lọ́yọ́ State ẹ gba Ògùn State lọ, tẹ́ bá kúrò gbogbo àwọn lọ́balọ́ba lójòyè yín jòyè, gbogbo governors lẹ́ ń bá ṣe, gbogbo àwọn tó ń rúlu Nàìjíríà lẹ́ mọ̀ tẹ́ súnmọ́. So àwọn wo náà ń tẹ̀ wá mọ́lẹ̀ tí ẹ lè dárúkọ. Ẹni kọ́lọ́hún gbà wá lọ́wọ́ àwọn tó ń tẹ̀ wá mọ́lẹ̀, Ọlọ́run ò ní gba anybody lọ́wọ́ anybody. Àwa ara wa la máa gbára wa lọ́wọ́ àwọn amúnisìn. Gẹ́gẹ́ bí irú ẹ̀yin náà ṣe jẹ́ tẹ́ ń bá wọn ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Bàbá, tẹ́ ń ra private jets, tẹ́ ń gba billions ní báǹkì tí báǹkì fi ń collapse. Intercontinental Bank ó collapse dè ní, ará ṣọ́ọ̀ṣì yín ló collapse ẹ̀. Tí àwọn èèyàn ò fi níṣẹ́ mọ́ ní Intercontinental tó ń di èrò ìlú òyìnbó, ará ṣọ́ọ̀ṣì yín ni wọ́n, Erastus Akíngbọ́lá. Òṣẹ́ ní báǹkì, ara yín ni wọ́n. Gbogbo àwọn company tẹ́ra tẹ́ convert sí ṣọ́ọ̀ṣì, àwọn company tó yẹ kó fún wa ń ṣe tẹ́ convert sí ṣọ́ọ̀ṣì láyé ìgbà yẹn tí gbogbo wa ń pàtẹ́wọ́ fún yín, ara wọn ni wọ́n. Àwọn òwò náà ń tẹ̀ wá mọ́lẹ̀ ní Nàìjíríà tẹ́ ẹ lè dárúkọ wọn bàbá. Question là ń béèrè o, ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́, àrùn yín ṣẹ́. Tẹ́ ẹ bá ti lè sòótọ́ ọ̀rọ̀ fáwọn ìjọba kan ṣe the right thing. Tẹ́ ẹ bá lè pariwo sáwọn ìjọba wa pé kà ní wọ́n, ọ̀dájú ni wọ́n, wọn ò rí taráàlú rò. Owó tó yẹ kán fi túlù ṣe, àwọn wo náà ń bá wọn lọ́ndà ẹ̀, wọ́n dárúkọ yín lára àwọn Panama Papers wípé bóyá ìpàdánù àwọn tó ń lọ́ndà owó. Ṣé lóòótọ́ ni àbírọ́ ni àdírẹ́sì ẹ̀ wá ń pariwo Ọlọ́run àánú o, Ọlọ́run àánú. Kò tí ì tán síbẹ̀ ẹ jẹ́ ká sáré lọ mu cup of tea. Ṣé ń gbádùn ẹ̀? Ṣé kí n wá play ẹ̀ lọ? Ẹ jẹ́ kí n rí ní comment section. Ẹ má gbàgbé láti fi comment ti yín sílẹ̀. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Bóyá ìyá tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí, bóyá òun la máa bú ni o, bóyá òun la máa wá ṣépè fún ni o. Ẹ jẹ́ ká rí nínú comment section. Àní tẹ́ bá wo àwọn programs tí mo ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí, mò ń sọ jáde a ní Nàìjíríà sẹ ẹni tó bá ṣépè fún ẹni tó bá ṣàdúrà fún Nàìjíríà ó yẹ kán mọ́nítọ̀ òun yẹn kán mú lọ síbi tán lè ti máa wo ọpọlọ ẹ̀ níbi tí ọ̀rọ̀ dé at this moment. Zabby Lives Ifa Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbọ́wọ́ ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́ lórí ìkànnì Zabby Lives Ifa Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀
tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rí bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Sabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀. Mi ò fẹ́ kó gbà wá ní àkókò púpọ̀ torí ẹ̀ ni mo ṣe play ẹ̀ díẹ̀. Ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa gbọ́nwọ́ sí i, àkáǹtì nọ́mbà wa ló ń stroke kọjá nísàlẹ̀ yẹn. Ẹ lè kàn snap bóyá bí àkáǹtì yẹn ẹ máa rí ńbẹ̀. God bless you. Adúpẹ́ ní ọwọ́ gbogbo wa. Ọlọ́run ní ṣe àwa náà ní àwa nìkan. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Olúwa gbà wá o, Olúwa gbà wá. Ọwọ́ Ọlọ́run tó fẹ́ fi gbà wá dà, níbo lọ́wọ́ yẹn wà? Ọwọ́ yẹn ò gùn tó láti ọdún tá ti ń pè láti over 40 years. Ọwọ́ yẹn ò tí tó gùn tó kó wọnú Nàìjíríà kó yọ wá. Bàbá ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́. Láti wá crown ẹ̀ pátápátá. Ẹ ní Nàìjíríà, àmúnú Ọlọ́run dùn ni lọ́lọ́run ò ṣe gbàdúrà wa. Bàbá, àmúnú Ọlọ́run dùn. Kí la ṣe fọ́lọ́run? Àgbà létí, àbàgbà lójú. Mo ń béèrè ni o, àbí ta ló rọ́lọ́run rí tẹ́lẹ̀ àmúnú ẹ̀dùn ló ṣe ń fìyà jẹ wá ní Nàìjíríà. Ẹ dúró náà nígbà tí ẹ bá sọ wípé àmúnú Ọlọ́run dùn. Ẹ jọ sá o tó bá dà pohùn mi le díẹ̀ kò le bí ṣe ń sọ̀rọ̀ tèmi nìyẹn. Kí ni k'Amẹ́ríkà sọ? Láàrin títí ọkùnrin sọ́kùnrin, Sódómù and Gòmórà gangan ìlú tó bá ń pè ní Sódómù àti Gòmórà ibi tá wà yìí ni. Ọlọ́run ò dẹ̀ bínú sí wọn. Nǹkan ń lọ dáadáa, ibẹ̀ gan ni gbogbo wa ń sá wá. Àwọn ọmọ tí yín gan wà nílùú yìí tó ń gbé bí, tó ń gbé Amẹ́ríkà ń bí. Kí ni ẹ̀ṣẹ̀ wa sí Ọlọ́run? K'Ọlọ́run sọ ẹ̀ṣẹ̀ wa. Wọ́n ń pààyàn ní Nàìjíríà, kò sí ìlú tán tí ń pààyàn. Wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ ní Ísírẹ́lì, àtoyún inú àti kókó gbogbo wọn ló ti kú. Tí ogun bá ṣe tán, wọ́n á tún lò yẹn tò. Bẹ́ẹ̀ni. Wọ́n á tún build ẹ̀ padà. Bẹ́ẹ̀ni. Ukraine, wọ́n jà ń bẹ̀, wọ́n ti ń tún tò padà díẹ̀díẹ̀. Russia, wọ́n jà ń bẹ̀, wọ́n bà nǹkan jẹ́, wọ́n ti ń tún tò padà. Ìtorí wípé kí ni wọ́n ní olórí tó dáa. Olórí láàní, àwọn olórí ta ní ìkà ni wọ́n. Àwọn olórí ta ní ẹjọ́ ń ṣe, ẹjọ́ ń jẹ, ẹjọ́ ń mu. Kí lẹ mí bà wípé àwọn òwò náà múná Ọlọ́run dùn. Kí la ṣe fọ́lọ́run? Àgbá ojú Ọlọ́run, àbátẹ̀ mọ́lẹ̀, àbágbá etí ẹ̀, ṣárírí, ta fi ṣẹ́. Tó wá jẹ́ wípé kíyà máa jẹ wá. Ìlú tó tiẹ̀ ṣe nǹkan tó worst, tó jẹ́ pé nǹkan tó ń ṣe ń bẹ̀, sọ́màdé tó ń sìn, wọ́n máa rìn wòwò káàkiri ni. Kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ayé wọn ń da, wọ́n ró ń jẹjẹ, wọ́n ró mímu. Ẹ̀yin gan lábẹ́ ẹ̀yin school tẹ́ dálẹ̀, mẹ́mbà yín mélòó ló lè afford ẹ̀? Ọlọ́run wo lẹ ń pè? Ọlọ́run wo lẹ ń pè bàbá? Ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́. Primary yín ni o, secondary yín ni o, university yín ni o. Ṣé mẹ̀kúnnù lè afford ẹ̀? Èmi tí jẹ́ pé mo wà ní middle class nígbà mo wà ní Nàìjíríà. Primary school yín nígbà mo lọ bẹ̀ mo sá, ẹ̀mí mi ò gbé. Ṣé nǹkan kan fẹ́ ní mẹ̀kúnnù? Tẹ́ǹsì Ọlọ́run gbà wá o, àánú gbà wá o, àwa kinní kan o. Bàbá ẹ má bínú o, mi ò yájú ságbàlagbà o, ṣùgbọ́n ẹ má bá wa gbàdúrà fún Nàìjíríà mọ́ ẹ jọ̀ọ́. A nídìí àdúrà yín. Mi ò ń gbọ́ tẹ́ ṣe fídíò yìí o, ó ẹ̀ṣẹ̀ tẹ̀ mí lọ́wọ́ ni. A nídìí àdúrà yín mọ́ fún Nàìjíríà. Ẹ má fi nù wá, àmọ́ jẹ, ojú ti rà, ìgbìlá ní ojú ti rà, ojú wa ti là. Ẹ má gbé wa ní trabayé, àdúrà ò ṣe nǹkan kan. Wọ́n ń tún ìlú ṣe ni, àwọn èèyàn náà ń ṣe nǹkan, àdúrà kọ́ ló ń ṣe nǹkan. Ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́, àrùn yín níṣẹ́ nípa Nàìjíríà mọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ lèmi fi, èmi fúnra mi, bẹ́ẹ̀ lómi ò bá bẹ̀yìn, èmi ń bẹ̀yìn. Ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́ kọjá wípé ẹ bá wa sọ the right thing. Rice nsìn, ó ti ń lọ bí 100,000. Mẹ̀kúnnù mi ò lè jẹun mọ́. Wọ́n ní búrẹ́dì kékeré ti wọ 1,000 plus. Mẹ̀kúnnù ò fẹ́ jẹun mọ́. Ẹ wá ń sọ wípé aṣẹ̀sọ́ Ọlọ́run. Ẹ kí lẹ̀ ṣẹ́ wa wájú Ọlọ́run tí ò tí lè sọ fún wa látọdún yìí láti over 50 years tẹ́ ti ń gbàdúrà. Kí lẹ̀ ṣẹ́ wa? Ọwọ́ Ọlọ́run yẹn wá kéré, ó sọ kúrú. Kò lè ná sí Nàìjíríà. So Ọlọ́run ló ń gba Amẹ́ríkà tó ń bá wọn tò. Ọlọ́run ló ń gba gbogbo ìlú yòókù. Ẹ fẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa wípé ní olórí nílùú yẹn, àwọn olórí ta ní gbogbo yín including ẹ̀yin tẹ́ lólórí ìjọ, gbogbo yín jọ ń jẹ ẹjọ́ mu ni. Ó wá dójú ẹ̀ because ẹ rí pé àwọn members yín wọn ò rí offering and tithe san lédè mọ́. Ẹ wá ń pariwo Ọlọ́run ṣàánú wa Nàìjíríà, Ọlọ́run ṣe kinní kan. Bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a fẹ́ yájú ságbàlagbà. Ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Ara ń kan aráàlú, ebi ń pa mẹ̀kúnnù.
àwọn mẹ̀kúnnù yẹn gan wọ́n tún gọ̀ wọ́n yìí ń wá sí chọ́ọ̀chì wọ́n á tún yáwó ìmí àárín á wá sínú chọ́ọ̀chì yín á lóun wá ń gbàdúrà sọ́lọ́run kò wó pàdúrà tóun gbà látọjọ́ yìí kí lédè tí ó gbà. Ìlú tá a wà yìí majority aráàlú yìí wọn ò ní pásítọ̀tù débi pé wọ́n travel out torí ìlú wọn da àwa ń gba pásítọ̀tù ní kura bẹ́ẹ̀ là ń sá kiri gbogbo ìlú kò sí ìlú tí Nàìjíríà ò sí nítorí pé káyà àwọn ọmọ wa kán lè gbé better life than us láti how many years láti ń gbàdúrà kí Nàìjíríà dá bàbá ẹ má gbàdúrà mọ́ èyí tẹ́ gbà ti tó èyí tẹ́ gbà ti tó ẹ má lọ mu tíì yín pẹ̀lú Ọlọ́run tẹ́jọ́ mu bóde jẹ́ kọfí lẹ́jọ́ mu àbí mílò ẹ má mu mílò yín àtọlọ́run lọ ẹ fi Nàìjíríà lẹ̀ ẹ fi ọmọ Nàìjíríà lẹ̀ ẹ fọ àwọn olórí Nàìjíríà lẹ̀ ẹ̀yin náà la máa rí ní everywhere bẹ́ẹ̀ ṣe ń lọ sí Àbújá lẹ máa bọ́ sí Kánò tẹ́ bá kúrò ní Kánò Nasarawa tẹ́ bá kúrò ní Nasarawa ẹ gbé Èkìtì lọ bẹ́ bá kúrò lẹ́kìtì ẹ gba Kogi lọ bẹ́ bá kúrò ní Kogi kò sí state house tẹ́ kí ń dé kò sí state house gbogbo state house tẹ́ wá ń lọ kílẹ̀ ló ń bá wọn sọ sọ àwọn wo lẹ wá ń pariwo ṣáwa là ń rúùlù Nàìjíríà ni ṣáwa là ń rúùlù Nàìjíríà question ni mo kàn béèrè bàbá ẹ má gbàdúrà fún Nàìjíríà mọ́ please stop praying for Nigeria we don't need your prayers anymore. Àbí ó di ẹlẹ́ẹ̀kẹlò tẹ̀rí pé wọ́n ń pariwo Olúwa o gbàdúrà fún wa l'Amẹ́ríkà Olúwa Amẹ́ríkà dọwọ́ ẹ bá wa gbàdúrà fún Amẹ́ríkà ṣàánú Amẹ́ríkà o èmi ò gbọ́ rí látọjọ́ tí mo ti dá Amẹ́ríkà mi ò gbọ́ kán máa pariwo Olúwa gbàdúrà fún Amẹ́ríkà àwọn pastors wà ń bí náà torí wípé kí ni àwọn pastors tó ń bá rí i pé ìjọba ò ṣe nǹkan tó yẹ kán ṣe àwọn náà sọ̀rọ̀ ni wọ́n á sọ̀rọ̀ síjọba wọ́n mọ̀ pé àdúrà ò tó nǹkan kan kò dẹ̀ ṣe nǹkan kan bàbá ẹ má bá wa gbàdúrà sí Amẹ́ríkà mọ́ Israel ló ń jà yẹn Clayton fi àdúrà dá ogun dúró ń bẹ̀ ṣe bíbẹ̀ nílé Jésù kí ló dé tí wọn ò fi àdúrà dá ogun tó wà ń bẹ̀ kán fi dá dúró mo béèrè ní o torí àdúrà yín tẹ́ bá tiẹ̀ ń kó àwọn tó wà lẹ́yìn yín tẹ́ bá ń kó wọn lómi ọbẹ̀ jẹ tó yẹ pé wọ́n ti wà brainwashed wọn ò mọ ọwọ́ ọ̀tún sọ́jọ́ sí wípé nǹkan ẹ̀tọ́ ni kì í ṣe àdúrà tán wá ń tẹ̀lé yín ẹ má fìyẹn bóbó àwa kàwa kan kọ́kọ́ máa sọ pé kínní ẹ ṣe títí ẹ bá àwọn pípù yìí jẹ ni bẹ́ẹ̀ ṣe ń bọ́ lọ́hùn mutí lẹ́ ń bàjọba. now mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi àkóbójú ọjọ́ ṣeré ẹ jẹ́ ká fi ṣọwọ́ sí àwọn ọ̀rẹ́ ará àtòjúlùmọ̀ wọ́n máa ń pọ̀ ẹlòmíín wà tó máa wò wípé àwa gangan ni ọ̀tá Ọlọ́run wíwárásà kì í ṣe ọ̀tá Ọlọ́run àní kó ní kálukú má ṣẹ̀sìn ẹ̀bọ́ ó ti tó àkókò ọ̀pọ̀lọpọ̀ àwa tá wà nílùú òyìnbó ẹjọ́ ṣé àdúrà ṣóun ló fi tún ìlú òyìnbó ṣe ìwọ tó bá jẹ́ ìkà tí o ò ní bẹ̀rù Ọlọ́run gangan tó ń pè òun ló máa rí nǹkan yìí tó wá sẹ́pẹ́ kí ló ń sọ gbogbo yẹn bá bàbá sọ̀rọ̀ no this is the time 2024 la wà yìí ìgbà tí a máa sọ̀rọ̀ sókè gangan òun lélẹ̀ kódà gan èmi tí mò ń sọ̀rọ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan tí máa jẹ́ kó wùn mí là dáadáa àsìkò ẹ̀ la wà yìí tọmọ kékeré máa sọ̀rọ̀ sókè àgbàlagbà máa sọ̀rọ̀ sókè torí nǹkan yóò ti bàjẹ́ kọjá nǹkan tí a ti expect gan pàápàá àmọ́ epo máa wọlé tó yìí tó bá máa di another 3 months báwo ló ṣe fẹ́ rí torí ẹ̀ ìyá mi bàbá mi ẹ jẹ́ ká share fídíò yìí God bless you ẹ jẹ́ kí wá gbé fídíò ẹ̀yọ kan sí wa ibẹ̀ la máa gbọ́ ẹ jẹ́ ká gbé fídíò ẹ̀yọ kan sí wa náà. Come from? I'm asking you. So it is now you know it's not the duty of church to develop a city. But church has been taken us to mountain to pray for city to be developed. That we should look upon the mountain, there shall our help come from. Are you kidding me? After fooling me around, when I discover that you are fooling me, you want to run away. We are going nowhere. You are going nowhere. You are going nowhere. Okay. So you know it is the duty of government today in Dubai to build one of the best hospitals in the world. But you left the government as a bishop controlling over 50 million people in a state. As a pastor controlling over 60 million people. You left the government and introduced a useless name called Jesus to us. Use people that are not sick to brainwash us that Jesus have made them whole. You shall never be well with Nigerian Reverend Fathers. I curse you. I tore my cloth and curse all Nigerian pastors. You shall never be well with you. I tore my cloth
to curse every Nigerian reverend sister shall not be well with you. I tore my clothes to curse every Nigerian pastor, bishop, priest, everybody representing Christianity in Nigeria. It shall never be well with your generation. For people you have murdered in broad daylight. I tore my clothes to curse you. So shall it be. The evil you guys have planted in Africa, the evil you guys have planted in our villages must continue to consume every one of you. Day and night, afternoon, morning and night. Thunder will fire you. When we start tackling your fake miracle, I heard that one of them posted on Facebook that people should stop videoing when they are doing fake miracles and healing. Nigeria pastors did it. They posted on social media because we're fighting them. So when you are doing miracle and healing, people should not video it. It's only your own camera that is permitted. When people are falling down, it's only your own cameraman, which the Holy Spirit cannot put down, that is permitted to video. Your criminality has come to end. 2024, I was told to perform fake miracle. You see your madness in Abuja. Mugus in Africa. So it is now you know that it's government that is holding us down. So you know that the reason why we are suffering is government. No longer trees in our village. No longer. So there is no ancestral curse anymore. Who produced that name ancestral curse? Church. Jesus followers. I pity you young youth that is listening to this voice as you are still shaking head. You are still dabbling. The day you encounter reality. The day go to teaching hospital now. Go to teaching hospital UNTH. Go to Federal Medical Center Saba. Go to FMCO. Go to FMCO Maraya. Go to different hospital, right? Go to Parkland in Enugu. You see people with different types of casualties. Go there. The day it will hit you or me, you know that I'm not going to bomb. Ó ga o. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa kú bójú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò wípé a kú ètò ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ètò la máa ṣe. Ètò ayọ̀, ètò ìdùnnú òun ló máa jẹ́ ní agbára ní ọwọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin ìyá wa tí ẹ ń bá wa dá sí ètò wa, bóyá lórí pé bá wa share ní, bá wa like, bá wa fi comment sílẹ̀, kódà gan kí wa ipa kú ètò, bẹ́ẹ̀ náà ni mò ń kí, mo dúpẹ́, mo mọ̀ ọ́ lórí. God bless you. Now ibi báyìí la máa mú àrògbá ètò wa lọ́jọ́ títí òní. Ẹ máa fojú sọ́nà fún tuntun ìmíì ní agbára ní ọwọ́ Ọlọ́run. Kọ́lọ̀ máa lókun ló ń sọ̀rọ̀. One love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.